bó ni o Bímbọ́ yọ́mbíẹ̀m ní tẹ́lẹ̀ àwọn oníṣàn ní Bímbọ́ Ògúnsọ̀yà ni bó ni o. ẹ má pè mí bàbá o. bàbá ọ̀gá mi lẹ jẹ́ o tabaníkà wo ṣàìṣẹ́ wo bọ́dì ẹ̀wọ̀ engine tèmi ṣe pé engine tèmi ṣe bá wò yẹn wọ́n pé engine Camry ni ọ̀bàtà engine ilé Isuzu ni tó ń lo dísù bó ni o ọmọ àkójọ mẹ́ta. Bímbọ́ Ògúnsọ̀yà ibi tá a ti kọ́kọ́ pàdé ní iléeṣẹ́ Mainframe Productions Òpómúléró mo sọ pé ọ̀gá mi lára àwọn tá a jọ ń ṣiṣẹ́ ń bẹ̀ ni nígbà yẹn tó jẹ́ pé òun ti kúrò ń bẹ̀ báyìí èmi náà sì ti kúrò ń bẹ̀ oníkàkùn ti dá wà àmọ́ tẹ́ bá ń wo àwọn fídíò lóríṣiríṣi ẹ máa rí ọwọ́ ṣẹ́ Bímbọ́ Ògúnsọ̀yà ń bẹ̀ tẹ́ bá dẹ̀ tún wá ń wo eré ọlọ́sẹ̀ mẹ́tàlá kan wà tá a máa ń ṣàfihàn rẹ̀ ní Orísun tẹ́lẹ̀ ńgbà kan gbà ṣe bẹ̀rẹ̀ lára àwọn tá a fi bẹ̀rẹ̀ nu Sábàbí ẹni tó ní Sábàbí rèé ẹni tó dìrá ẹ̀ tiẹ̀ rèé àmọ́ àwọn èèyàn ti wá ń pe Sábàbí dá season 3 àbí lókun mi ò wá kẹ́ àyè ńgbò bá tó àsìkò àásọ nọ́mbà tẹ́ ẹ lè pé tẹ́ ẹ lè bí sí òbí ń bọ̀ bó ní o. Nkúdídé ọ̀pá. ìwọ tún lọ Nkúdídé náà tá à ń wí yìí mi ò ṣáàfẹ́. bàbá mi rẹ̀ jẹ́ ó dá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí nígbà tí bàbá yọ́myẹ̀m tí wọ́n wà láyé yẹn kí lẹ̀yin ṣe ń gbà yẹn ẹ̀yin tẹ́ ìjọ mọ wọn sẹ́yìn náà máa ń bá wọn kọrin yẹn máa ń bá wọn lọ́pàá tí. nígbà tí bàbá yọ́myẹ̀m tí wọ́n wà láyé èmi jẹ́ nínú àwọn ọmọ wọn kan torí èmi ni àkọ́bí yọ́myẹ̀m fúnra wọn so mo máa ń wà pẹ̀lú wọn ní gbogbo nǹkan tó bá ń ṣe tí wọ́n bá ń rehearse band tí àwọn àti àwọn band tí wọ́n jọ ń wò pókè wọ́n fẹ́ lọ ṣe show báyìí wọ́n fẹ́ ṣe orin báyìí wọ́n fẹ́ ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn máa jókòó sí àárín gbogbo wọn màmá wo bí wọ́n ṣe ń ṣe gbogbo àwọn rehearsal àwọn mistake tó ń ṣe ó ní ìjọ kan gbà òun tí mo kọ̀ déédéé rí tí èrò kún ní àdúgbò wa ní Adéọ̀yọ́ ní Mùṣín nígbà yẹn tí àwọn ọ̀gá Bello ìgbà yẹn wọ́n ń ṣe àwàdà kẹ́ríkẹ́rí nígbà yẹn tí wọ́n gbé mọ́tò ńlá kan dé lèrò kún gbogbo àdúgbò pé kí ló ń ṣẹlẹ̀ la bá rí pé àfi ilé wa ni wọ́n wá ṣe orin fún ọmọ òrukàn ní ìgbà yẹn so àti ìgbà yẹn ni mo ti wò sí gbà tí bàbá lọ sí NTA nígbà míì máa sunkún màá ní mo fẹ́ tẹ̀lé wọn lọ wọ́n á ní kí n máa bọ̀ pé màá jókòó sí àárín wọn màá ṣáà máa wo gbogbo bọ́yé ń ṣe gbogbo kìíní ẹ̀ táwọn ẹ̀ tún máa rí gbogbo ẹ̀ àtúrí nínú ibi kólóbó tí wọ́n tún máa ti ṣó ẹ̀ gbà mọ́ wọn mẹ́ngbà tí wọ́n ń ṣe gbogbo àwọn kìíní ṣùgbọ́n Ọlọ́run ló mọ ìrìn àjò ẹ̀dá Ọlọ́run dẹ̀ ló mọ bí gbogbo nǹkan ṣe ń lọ sí. báwo lè ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ pé fíìmù torí pé tá a bá ń sọ̀rọ̀ nípa ògbólógbò cameraman ni tá a bá ń sọ̀rọ̀ nípa ògbólógbò DOP ní tá a bá ń sọ̀rọ̀ nípa ògbólógbò director ní tá a bá ń sọ̀rọ̀ ní kò tí ì máa àti o ṣé wọ́n àti yẹn láti ìdí àmọ́ yóò ṣe bodyguard dáadáa. ìgbà míì tó bá kò fi rí kí ló bá sáktọ̀ mọ́ àtúbọ̀ síbẹ̀ ọ̀gá wọn tí ó bá sí lightman yóò tún ṣe mo ní kí ló dé ìgbà wo ni eléyìí ìrìn àjò yìí bẹ̀rẹ̀. ìgbà tí bàbá tí ó fi ayé sílẹ̀ nígbà yẹn orin gbogbo irú orin tó ń kọ ó ti ń kú ní gbogbo ìgbà yẹn àwọn èèyàn ò fẹ́ kọ highlife mọ́ wọn ò fẹ́ ṣe àwọn kọ̀ọ̀kan mọ́ and torí polygamous home ni home yẹn fúnra rẹ̀ so mo wá wò pókè tí a bá lè ṣe orin because attention ti wà lórí èmi gangan because nígbà tí bàbá wà nílé ayé ńgbà yẹn ó ní ìgbà kan tí Princess Bùnmi Ọlájúbọ tí àwọn band tó ń rehearse pẹ̀lú band tí àwọn olóyè kan wá báàkì Princess Bùnmi tí Princess Bùnmi ò bá sí ń bẹ̀ èmi ni mò ń rehearse band then nígbà tí Tósìn Jẹ́gẹ́dẹ́ tó wà nígbà yẹn ìgbà míì tó bá pe bàbá sí irú kíní animal game tó lè jẹ́ pé Tósìn ló fẹ́ perform against bàbá èmi ni máa gba microphone so a máa jọ bára wa ta bí ọmọdé so gbogbo gbà yẹn attention yẹn ti ń bọ̀ pé ok ta ni the next yọ́myẹ̀m so ngbà yẹn mo dẹ̀ wò pé bí gbogbo everything ṣe ń lọ sìn jẹ́ kí n fi ẹ̀bẹ̀ yẹn lẹ̀ jẹ́ kí n mú nǹkan míì tí bàbá ti fi lé mi lọ́wọ́
torí tí a bá sọ pé wọ́n fi lé mi lọ́wọ́ náà ibi tí èèyàn bá ti ń ṣe nǹkan tí èèyàn ti ń fi hàn ọmọ ẹ̀ díẹ̀díẹ̀ wípé jẹ́ mú ẹ lọ síbi tá a ti ń ṣe báyìí jẹ́ mú ẹ lọ èèyàn ti ń fi lé lọ́wọ́ náà lọ díẹ̀díẹ̀ nìyẹn nígbà tí wọ́n dẹ̀ ṣe tí wọ́n lọ wọ́n wò láàrin ara mi pé ibo ni kí n ti bẹ̀rẹ̀ kò dẹ̀ sí agbára púpọ̀ láti lọ sí school láti lọ ka nípa iṣẹ́ yìí so mo wá lọ sí NTA nígbà yẹn mo lọ rí ọ̀gá bàbá mi kan tó ń pè ní Mr. Chris Ebie so nígbà tí mo wá lọ rí wọn wọ́n láwọn ò ní agbára láti gbé mi wọ NTA bẹ́ẹ̀ yẹn gbé mi láti lọ sí TV college ní Jos láti kọ́kọ́ lọ study owó ìdẹ́rẹ̀ bàbá lówó gan nígbà tí ó máa fi kú so mo á béèrè lọ́wọ́ pé kí ni mo lè ṣe láti máa mọ̀ ń pa kíní so wọ́n attach mi mọ́ program kan tí à ń pè ní Wings of Destiny ní gbà yẹn ní NTA so gbà yẹn Sadiq Daba ni ó ń direct àti gbogbo so mo ṣáà wo bọ́yé lọ́ra ń ṣe iṣẹ́ yẹn díẹ̀díẹ̀ so wá nígbà kan tí iṣẹ́ yẹn kó tó tán mo láti máa kúrò ní Mushin wá sí VI ni so ó difficult fún mi díẹ̀ because ibi tẹ́ pé kò tí sí owó láti máa move around change díẹ̀ tí wọ́n bá tún rí ni èèyàn tún fẹ́ fi manage rẹ̀ so gbogbo gbà mí máa láti dúró síbi iṣẹ́ máa ṣàwà bí mo máa parí kíní yẹn so nígbà tí mo parí Wings of Destiny yẹn wọ́n attach me one another program tó ń pè ní After the Storm nígbà tí yẹn bẹ̀rẹ̀ so nígbà tí After the Storm bẹ̀rẹ̀ luckily for me mo wá pàdé ọ̀rẹ́ dáàdì mi kan tí wọ́n ń pè ní Mr. Steve Obigbẹ̀san Mr. Steve Obigbẹ̀san nígbà táwọn méjì jọ wá sọ story àwọn méjì wípé nígbà táwọn sick tí sickness yẹn le gan àwọn èèyàn ń wò pé ààbò máa bá ẹ̀mí lọ wọ́n ní ọ̀rẹ́ àwọn kan kọ̀ wá sí inú hospital ní kọ́kọ́ gba ẹsẹ̀ àwọn pé wá ọ̀gbẹ́ni dìde lórí bẹ́ẹ̀dì kó pàdé mi ní Texaco ibi tó ti máa ń mu ọtí